ẹ kalẹ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Orúkọ mi ò tí ì yí padà. Adémọ́lá ọmọ omíyalé náà ni mò ń jẹ́. Èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọbọ̀ Sòkòtò kẹmbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sá ọmọ agbọ́ yàyà mọ́yà. Tún ni mo tún dé màá tún dé tún rí mi bí ìṣe mi torí àwọn ìbéèrè kan ní tawọ́tasẹ̀ nínú mi pẹ̀lú bí ọ̀pọ̀ èèyàn tá a mọ̀ sí àwọn ọmọ ẹgbẹ́ ààrẹ Gani Adams bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kan tí mo wá fẹ́ béèrè kí ẹ dákun ẹ̀bi ta ni. ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi kí Olúwa kó bùkún ìran Yorùbá. Mo kí Ọlọ́run ọba àlékè ọlá ọba tó dá mi ọba tó dá yín ọba tó mọ ìwà oníkálukú tó sì ń ṣe oníkálukú tó dá oníkálukú bó ti wù ú. Mo kí Ọlọ́run o. Mo kí ẹ̀yin mùsùlùmí mo kí ẹ̀yin àfa ẹ̀yin ulama warasatul anbiyahi ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́ mo kí yín o. Mo ní assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Àkó oṣù Ramadan yìí àsìkò tá a wà yìí tí ṣe àsìkò Lailatul Qadri tó ṣe déédé ìgbà tí Ọlọ́run sọ alukur'an kalẹ̀ fún ní Muhammad. Mo kí yín o lágbára lọ́wọ́ Ọlọ́run àlùbáríkà oore inú oṣù yìí Ọlọ́run ó jẹ́ ó tẹ̀ wá lọ́wọ́ nínú àsìkò tá a wà yìí nínú àsìkò Lailatul Qadri Ọlọ́run ó jẹ́ àrí oṣù ó jẹ́ àrí ọjọ́ Lailatul Qadri mú àlùbáríkà àwọn tọ́lọ́ ń kórè ayé lọ́wọ́. Mo kẹ́yìn bàbá mi ẹ̀yin ìyá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì bíṣọ̀pù rẹ́fúrẹ́ndà àlùfáà nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kérúbù séráfù pẹ̀lú sẹ̀lẹ́síà. mo kí yín pé àlàáfíà Ọlọ́run á máa wà pẹ̀lú gbogbo yín o. mo wá kẹ́yìn bàbá mi ẹ̀yin ìyá mi nínú ẹ̀sìn tá a bá láyé tí ọ̀pọ̀ èèyàn wá ń pè ní ẹ̀sìn kẹta. kò sí ọmọ náà ńlẹ̀ Yorùbá àfi téèyé bá sòríjìnà Yorùbá lẹ́ẹ̀ní ní ẹ̀sìn àbáláyé kan tẹ́ ń ṣe lẹ́ẹ̀ní ní òòṣà kan tẹ́ ń bọ lẹ́ẹ̀ní ní bọ́yégún àbí nǹkan kan nínú ìdílé yín kò sọ́gbọ́n mo wá kí yín o ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tẹ́ ẹ sì dúró ṣinṣin nínú ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé pé ewé á máa jẹ́ egbò á máa jẹ́ o ní ṣe ewé já bẹ́ẹ̀ ní ṣe egbò wà àlùbáríkà àwọn tí Olódùmarè tó kó ilé ayé lé lọ́wọ́. Mo wá kí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà jìgbìnìbí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà mo fọ Ọ̀ọ̀nìrìṣà kí gbogbo ládéládé lóyè pátápátá ńlẹ̀ Yorùbá pé lágbára lọ́wọ́ Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní dàrú á túnbọ̀ máa lọ sókè sí ni àlùbáríkà àwọn tó lọ ń kólé ayé lé lọ́wọ́. mo wá kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. mo kí yín o ẹ kú fọmọnìyàn ṣe ẹ kú kó lè dáa ẹ fún ìfarajìn ìfọkànjìn ìfẹ̀míjìn fún ìran Yorùbá kán lè bá a bọ́ lóko ẹrú èyí tí wọ́n bára wọn lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ ìran Yorùbá ṣojú yín kò ní ṣẹ̀yìn yín àlùbáríkà àwọn tí Ọlọ́run kó lé ayé lé lọ́wọ́. ẹ dẹ̀ kú ìmọ̀ yọjú àwọn ọ̀tá lọ́tún lósì ó ṣẹlẹ̀ náà sànẹ́ Muhammad so èèyàn máa retí àwọn nǹkan báwọn kò sẹ́ni tí ọlọ́ta Ọlọ́run á gbé gbogbo wa jẹ́rí ọ̀tá wa. èmi ò kí ń gbàdúrà kọ́ ló ń pa ọ̀tá mi o àmọ́ kọ́ ló ń ṣẹ́ ọ̀tá mi kù kọ́ máa wò mí àmọ́ kọ́ máa wò mí pẹ̀lú ara tuntun tọ́lọ́wọ́n máa fi mí dá ló ṣe lọ́dọ̀ tì mí rẹ̀. wọ́n á kí gbogbo ọmọ Yorùbá pátá nílé lóko lẹ́yìn òde wípé ẹ mọ̀ ká lẹ́ o ẹ káàárọ̀ a kú òru àsìkò ọ̀sán according to àsìkò tẹ̀yin bá wà ní ọ̀dọ̀ tiyín. àwọn ìbéèrè ni mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn torí ọ̀pọ̀ awuyewuye ń lọ nígbà táwọn èèyàn gbọ́ wípé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ wípé wọ́n ti gbé ààrẹ Gani Adams lọ sí ilé ẹjọ́. àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn kan tí wọ́n jẹ́ ọmọ ààrẹ Gani Adams wípé sọ yóò rí bẹ́ẹ̀ sọ ẹ kó lóyè Sunday Igboho ṣá
tẹ́ẹ̀kan gbé Gani Adams lọ sílé ẹjọ́ wẹ́ẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ níwọ̀n bá àgbà tí ò ti yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kí ààrẹ Gani Adams náà bọ́ta ká máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀ ká máa sọ tójú wọn ò tó ká máa sọ̀rọ̀ kò bá kùn gbé léyìí tí ó sì lè fa àkóbá ńláńlá fọlọ́yè Sunday Igboho ká máa sọ àwọn ọ̀rọ̀ àkóbá kí a máa wá ọ̀ràn sí ìyàn lẹ́sẹ̀ tá wá sọra wọn di abániwọ́ràn bá rí dá níwọ̀n bá àgbà tí ò ti yẹ ká náà ṣe báwọn iná ni ò ti yẹ kó lóye Sunday Igboho náà gbìyànjú ilé ẹjọ́ àmọ́ wọn bá àgbà tó ti yẹ káà borí social media kan tùtùkùtù àbà á jẹ́ pé ó yẹ náà kó lóye Sunday Adisa ọmọ Adéyẹmọ kan gbé wọn lọ ilé ẹjọ́ ká lè fi ọ̀rọ̀ òfin ká fi tò ó torí pé kí ni bí àṣàrọ̀ tí mo máa ń sọ pé kò wú èmi kọ́rọ̀ yọ lọ fún àbáyé mo sì sọ fún wọn nígbà náà mo bẹ̀rẹ̀ sí ní ké tuntun wípé ààrẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé ọmọ yín ló lóye Sunday Igboho gbogbo ayé náà lọ́mọ̀ pẹ́ẹ́ tó lóye Sunday Igboho bí àmọ́ olóyè Sunday Igboho gbà fún yín gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò irọ́ níyìn lọ́jọ́ orí béèyàn bá fọdún méjì jù yẹn lọ àbọ̀ fọdún káàbọ̀ jù yẹn lọ tó wá ń ṣe fọ́nrẹ́gẹ́ nò kò nítumọ̀ àìmọye ni Ọlọ́run gbé ọlá fún Ọlọ́run a máa gbọ́lá fún ọmọ ọdún 5 yóò gbé ọlá fún ọmọ ọdún 5 àwọn tó sì tó bàbá rẹ̀ wọ́n sì máa bọ̀wọ̀ fún kádàrá Ọlọ́run ni. olóyè Sunday Igboho ọpọ́n yín lé ọ rìspẹ́tì yín pẹ̀lú ipò ọlá tẹ́wà gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá wọn ní báwo bá kì fún ni à kì í fáwọ́ padà ni. ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ tí àwọn agbẹjọ́rò olóyè tí wọ́n kọ lẹ́tà pé ààrẹ Gani Adams o ẹ ṣe àkójẹ wípé ọ̀rọ̀ tí mo sọ yìí kò rí bẹ́ẹ̀ ahọ́n ló gbé mi. ọ̀pọ̀ àwọn èèyàn bọ́ta fanagafanga àwọn ajá wọ́n bọ́ta wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tòdì ẹ̀sẹ̀ pé èèyàn kan sọ fẹ́mi pé àwọn ó jí èmi gbé mi ọ̀dà ìwọ lè lóògùn èmi lẹ́nu ẹlẹ́nu jo lóògùn lọ bọ́ọ̀ bá mọ̀ ìwọ lè rò kó o lè pààyàn ní kó o tó pa mí fẹnu gbára mi lẹ̀ akétantan tẹ́ngbà yẹn àmọ́ wọ́n kọtí ikú wọ́n kọtí àìgbọ́ ẹ wá tẹsẹ̀ bomi tán ẹ bẹ̀rẹ̀ sí ní kígbe òtútù aṣọ òbọ́mọ yẹn mọ́ ọmọ yẹn ti rìnrìn òhò wọjà ìgbà tí lọ́ọ̀yà kan tó relé ẹjọ́ ìyẹn Barrister Sanusi United Esquire wọ́n relé ẹjọ́ wọ́n làwọn demand fún 500 million fún damages tẹ́ kọ́ọ̀sì olóyè Sunday Igboho látàrí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wípé àwọn lápá lágbájá wọ́n tó ń bẹ̀ wọ́n níṣẹ́ kí ẹ máa lépa ẹ̀mí yín wọ́n fún wọn ní 45 million láti so pàǹpá pẹ̀ láwọn kan láti gbẹ̀mí yín ààrẹ. agbẹjọ́rò yìí wá móríire lé ẹjọ́ pé adájọ́ ẹ wá bá wa yẹ̀ wò káàrẹ Gani Adams sì mú ẹ̀rí máa jẹ́ mi ìṣó wá torí inú fọ́nrán voice record yẹn ààrẹ ní dọ́kúmẹ̀ntì wà táwọn sẹ́ndì léyìí tí wọ́n sẹ́ndì sí ààrẹ wa tòní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń gbà tí wọn ò tí ì di ààrẹ pé tá sẹ́ndì sí bodilion tó dẹ̀ receive it. now ọ̀rọ̀ ti délé ẹjọ́ lágúnnú ti bẹ̀rù lọ́ọ̀yà Sanusi United ó ní wípé àwọn gba 500 million fọlọ́yè Sunday Adisa ọmọ Adéyẹmọ Igboho Òòṣà torí pé ọ̀rọ̀ tí ààrẹ Gani Adams sọ yẹn wàláhì tàláyé mọ̀jẹ̀ àkúrọ̀ fúnra wa ọ̀rọ̀ tí ń pààyàn sápàsáyé ni ọ̀rọ̀ pé bóyá wọ́n lọ́wọ́ nínú ikú olóyè Bọ́lá Ìgè SAN ọ̀rọ̀ wípé wọ́n gbowó 45 million lọ́wọ́ Táyọ̀ Àyìndé láti ṣe kíni láti so pàǹpá pọ̀ láti dá ikọ̀ kan lẹ̀ tó fẹ́ gbẹ̀mí ààrẹ Gani Adams ṣe mọ̀ pé àwọn ẹ̀sùn wọ̀nyí
àwọn ẹ̀sùn tó lè gbẹ̀mí èèyàn tó lè fún èèyàn lápá attention lójijì ni ìlànà ṣe ń pè ní character assassination. ẹ fẹ́ gbẹ̀mí ẹni yẹn ni tó náà bá wá gbégbèsè pé ẹni yìí fẹ́ bà mí lórúkọ jẹ́ ẹni yìí ṣe gbogbo nǹkan yìí fún mi mo sì dákẹ́ mi ò sọ̀rọ̀ kódà kó lóye Sunday Igboho ṣá ká má gbé ààrẹ Gani relé ẹjọ́ ó lè kọ́sọ̀ olóyè Sunday Igboho ṣá gangan ní followership wọn tí ọ̀pọ̀ àwọn èèyàn sọ pé dájúdájú olóyè Sunday Igboho kò ṣe tẹ̀lé. wọ́n parọ́ bàǹtàbàǹtà báyìí mọ́ ọwọ́ ló fìjà fọ́lọ́ ń jà. wọ́n parọ́ bàǹtàbàǹtà mọ́ ọwọ́ ló fi jinlẹ̀ Yorùbá. tójú bá ṣe pin àáyọ́ àáfihojú ni kójú lè mọ̀ wípé tóun ṣe ò dáa. bílé ẹjọ́ bá rí wípé ààrẹ Gani Adams ò jẹ̀bi fine tó bá dẹ̀ lọ́n jẹ̀bi ajá pé ká sanwó òbàdì lórúkọ jẹ́. ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ̀yin OPC bọ̀dá Gani wípé akọni níwájú adájọ́ ni ẹni tó gba ẹjọ́ ti arò níwájú DSS tó gba ẹjọ́ wa rò níwájú adájọ́ tá a fi rí òmìnira gbà lọ́dọ̀ àwọn DSS ìyẹn barrister Pelumi Olajen ó náà mà ṣe pẹjọ́ sílùú Abuja léyìí tí ń túmọ̀ sí wípé ẹ jẹ́jọ́ mo sọ ní àná ó ní wípé ààrẹ Gani Adams wọ́n jẹ́jọ́ láwọn ìpínlẹ̀ tí wọ́n lérò ẹ jẹ́jọ́ lẹ́kọ̀ọ́ ẹ jẹ́jọ́ ńbàdàn ẹ jẹ́jọ́ lọ́ṣun ẹ jẹ́jọ́ làbújá torí pé gbogbo àwọn ibi yìí ni àwọn agbẹjọ́rò ti dìde láti yẹn ti pè yín lẹ́jọ́. barrister Pelumi Olajen ti pè yín lẹ́jọ́ sílùú Àbújá o ẹ máa múra ẹ̀yin náà láwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n dá owó yìí láti gba agbẹjọ́rò fún yín torí gbogbo ìgbà yẹn tá ń jèkúrú ọ̀ràn kọ́ tán ìṣẹ̀lẹ̀ ń gbọ́wọ́ ẹ̀ sáwò kàkà kẹ́ ẹ mú àwọn agbẹnusọ yín gbogbo kẹ́ ẹ mú wọn so igbe ayé sọ̀sọ́kùsọ ẹ mú wọn so ìkálòhùn ní chairman OPC ní Yewa North senatorial kìíní kàbí kan ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kò gbákùngbé sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. ìkálòhùn ọlá ọmọ federal òun náà bẹ̀rẹ̀ sí ní sọ tí ò yẹ kó sọ nípa olóyè Sunday Ìgbòho ẹ worú ọlá ọmọ federal yẹn tí wọ́n bá tún wá gbèrú rẹ̀ náà fún defamatory of character àwọn èèyàn ọmọ ní mẹ́bọ́ olóyè Sunday Ìgbòho ṣàṣe tí ọ̀dà kọ́ nígbà tó o bá lanu rẹ gbàgà wípé o ní òfọlọ́run tó dá o fi búra pé ńgbà tí ẹ ń jagun mo dá kẹ́kẹ́ lẹ́yìn tí ẹ ń jagun tó pé olóyè Sunday Ìgbòho ń jí kòkó ṣe rí i pé irú ìròǹborùn irú ọ̀gá làwọn ọmọọṣẹ́ àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní ẹ̀rí ẹ̀ dání ẹ máa wò ó lọ́wọ́ tá a wà yìí o bẹ́ẹ̀ yẹn bá lè tutù kùtù lórí social media ilé ẹjọ́ bọ̀ dìdìkudì ilé ẹjọ́ yóò bọ̀ dìdìkudì barrister Pelumi Olajen agbẹjọ́rò tó dá ṣẹ́mú ni yóò sì kojú yín ilé ẹjọ́ mọ́rọ̀ yín ààrẹ Gani Adams ẹ̀yin náà lọ rèé wá agbẹjọ́rò tó dáńtọ́ lẹ́nu ògbín tó lè gba ẹjọ́rò fún yín o bẹ́ẹ̀ bá sì gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ sì rántí bẹ́ẹ̀ bá gbàgbé àwọn àìná ń kó àwọn náà mà wà ń bẹ̀ ṣé ẹ mọ̀ pé ó níye days táwọn yẹn náà fún yín we have 48 hours we have 7 days we have 14 days and we have 21 days 14 days ti pẹ́jọ́ o no 7 days ti pẹ́jọ́ 48 hours àwọn náà ti pẹ́jọ́ ẹ máa retí àwọn méjì tó ṣẹ́kù tó túmọ̀ sí wípé ààrẹ Gani Adams dé ilé ẹjọ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ yóò wá wù mí tí gbogbo àwọn asọ̀rọ̀ sọ́bótò àwọn akótọ́bánu tí ẹ ń gbẹnu sọ
lórí social media fún yín ká náà yá tẹ̀lé yín lọ ilé ẹjọ́ o yes ká tẹ̀lé yín lọ torí tá a bá sọ̀rọ̀ wọn á ní amóríwá ká fọrùn lẹ̀ oògùn ni wọ́n máa lérí kí oògùn tẹ́ lérí tí a fi mú yín tí a ní ẹ dọ̀bálẹ̀ jolonto láì wọṣọ oògùn tẹ́ lérí a sì tí ì fẹ́ sọ̀rọ̀ ẹ sáà ń rìn mí ń jàké láti fẹ́ sọ̀rọ̀ oògùn tẹ́ lérí títí náà kó má mu gàrí sí yín lọ́wọ́ mo wá ń rọ̀ yín àsìkò tá a wà yìí olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ti fi hàn pọ́ mọ́ ọkọ ilẹ̀ Yorùbá lòun ó ti fi hàn wípé òun mòfin òun ò kì í ṣarúfin kàkà tóun ó fi máa bá ààrẹ Gani Adams jọ fọ̀rọ̀ jómítóró ọ̀rọ̀ láti máa fọ̀rọ̀ ṣe ìfàǹfà lórí ayélujára ó bẹ́tà káwọn jọ lọ ilé ẹjọ́ kí ilé ẹjọ́ wá báwọn yànnàná ẹ̀ kó dáta sára fására kó dáta sára fására. kò sí ẹnìkankan tí ń bínú ààrẹ Gani Adams kò sí ẹnìkankan tí ń bá ààrẹ Gani Adams jà ààrẹ Gani Adams fúnra wọn ló ń bára wọn jà àwọn lọ̀tá ara wọn torí wípé bí ọba city first record kí ló lóye Sunday Adisa ọmọ Adéyẹmọ fẹ́ gbé yín relé ẹjọ́ fún tí ọba city first record kí làwọn ọmọ Yorùbá fẹ́ gbarata fún ẹ kúkú ṣẹ̀ṣẹ̀ máa ta sí olóyè Sunday Igboho ẹ ti pè lẹ́ńtátẹ́nà ẹ ti pè ní gbogbo ẹ̀ a máa fojú fo gbogbo yẹn pé èèyàn máa fọ̀rọ̀ jẹ̀wọ̀ láàrin ara èèyàn àwàdà kẹ́ríkẹ́rí ní àmọ́ ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú ìpànìyàn ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú ìdúnkokò mọ́ni ìparọ́ mọ́ni tí èsì just irọ́ tó ní kìmí àfi kéèyàn ó délé ẹjọ́ ìyẹn lélẹ́ẹ̀bó fífi òfin tó gbé defamation of character sílẹ̀ ìbanilórúkọ jẹ́ ó dúró gẹ́gẹ́ bí murder case kẹ́ ẹ̀ parọ́ ní téèyàn ò ṣe mọ́ èèyàn murder case ni tá a bá pè yín ní murderer àjẹbí torí wípé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ náà ọ̀rọ̀ murderer ni ẹni tó bá mọ̀ ọ̀rọ̀ sọ tó mọ òkú ọ̀rọ̀ jù náà ò ní bẹ̀rù àti relé ẹjọ́ o kò ní bẹ̀rù láti lọ rèé fèsì adájọ́ láti wí tẹnu ẹ̀. mo wá rọ gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC Gani Adams ẹ jẹ́ kó ní kálukú nítorí bá lè fi defend ọ̀gá ẹ ni kò sọ ọ̀nà tó bá lè gbà defend ọ̀gá ẹ tí ò ní mú kó délé ẹjọ́ ṣe ni kó ṣe o torí mi bẹ́ẹ̀ yẹn kọlù mi wàláì mo fọba tó ní mi búra ń cháàjì onítọ̀hún sílé ẹjọ́ ìfẹ́ mọ bórítọ̀hún ṣe lè gàǹgà kó gòǹgò tó ọba dá sí tó sọ tí ọ̀yẹ́ kó sọ ń pa mi tó parọ́ mọ́ mi tó dìfẹ́ mi ó délé ẹjọ́ o èyí tó bá wà nú èbó nú yín wọ́n fẹ̀wọ̀n rẹ̀ dúró dé nínú ẹ̀yin tẹ́ ẹ jájá Gani Adams ẹ rí i pé ìlànà ẹ̀kọ́ ohun òye ìlà wa tá a jọmọ lẹ́yìn olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ìlà fi máa ń gbé ọ̀rọ̀ wa kalẹ̀ àní ràràbù àní parọ́ mọ́ a sì ní sọ̀rọ̀ tí ò lẹ́rìí ìgbà tọ́rọ̀ ní í ṣe pẹ̀lú OPC mo pe àwọn tó lè witness lórí fóònù ni pé ó yẹ bá wọn sọ tí n bá fẹ́ bá àwọn tán jẹ́ kìmí nínú ẹgbẹ́ OPC lónìí sọ̀rọ̀ ń pè wọ́n sórí aago wọn ó sì sọ̀rọ̀ tí n bá fẹ́ pe bàbá mi Saddam màá pè wọ́n sìnsìn bá fẹ́ pe bàbá mi Rotimi Olúmọ tí wọ́n ti bá ààrẹ Gani Adams ṣe láìmọye ọdún
àmọ́ tá wo ìwà tán padà wù sí wọn tán fi yà ń pè wọ́n nìsín sórí aago tí wọ́n sì sọ̀rọ̀ tí n bá nídìí àwọn ọ̀rọ̀ nípa ààrẹ Gani Adams èmi ò ní mọ̀múlòmù ń sọ̀rọ̀ sàn ni sàn láàrin ajẹnimú ní pẹ̀kọ́rọ́ fún òyìn láti wá máa ràrà bú láti sọ tí ó ṣẹlẹ̀ ó délé ẹjọ́. Olóyè Sunday Igboho ti prove ara ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọkọ. Ó wá kù ọwọ́ ààrẹ Gani Adams láti lọ rèé rojọ́ nílé ẹjọ́ tẹ́ ẹ̀ bá sì gbàgbé nínú ìwé ẹjọ́ yìí tí ó wá ní àyà àjẹta ìyẹn on the 3rd of April adájọ́ sọ ń bẹ̀ wípé ìdájọ́ lè lọ ó lè wáyé tí ó bá sí ààrẹ ń bẹ̀ pé ọ̀wá o ilé ẹjọ́ gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ẹ̀sùn tó bá fi kàn yín. àdọ́dá wọn ti wà lábùjá owó fúláìtì Àbújá òwọ́n ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC ẹ kúkú mọ̀ bẹ́ẹ̀ ṣe dáwó fún ààrẹ tẹ́lẹ̀ wọ́n bá wá sí Ìbàdàn àbí wọ́n lọ síbì kan ẹ máa bá wọn dá owó flight for the lawyer and for the accused person for the defendant. ẹ fèsì barrister Pelumi Olajen àti àwọn ikọ̀ wọn àwọn kọ wọn ní law corridor nílùú Àbújá ẹ fèsì wọn o ẹ lọ rèé béèrè ní Federal High Court l'Àbújá wọ́n fèsì àwọn ikọ̀ agbẹjọ́rò Department of the State Security Service àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ní ìgbà tí ń mú wa ẹ sì lọ rèé wo barrister Pelumi Olajen kì í sábà pàdánù ẹjọ́ akọ níwájú adájọ́ ni kọ́lọ̀ ń jẹ́ mi Pelumi Olajen ogun akọni ni níwájú adájọ́ kò bá wù mí ga láti pè wọ́n sórí ètò wípé barrister Pelumi Olajen kí ni ká máa retí pẹ̀lú ìgbẹ́jọ́ o tẹ́ ẹ pé ààrẹ Gani Adams lórí ọ̀rọ̀ olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ mò ń gbìyànjú láti pe barrister Pelumi Olajen náà bá bísì wọn á gbé wọn ò lè tún lè gbọ́ lẹ́nu sẹ́wọ̀n pé amòfin làwọn àwọn kan ní àgínní ààrẹ Gani Adams níbi tó ń bálé ayé wọn dé yìí wọn lè lọ ilé ẹjọ́ kankan wọ́n ń tàn ọ́ ṣé wọ́n mọ̀ pé òfin fọ́jú ni kò sẹ́ni tí òfin ò lè gbé tó o bá lọ ilé ẹjọ́ ẹgbọ́n jẹ́dá tí máa ń lọ ilé ẹjọ́ dáadáa wọ́n fi aṣọ bo èèyàn kan lójú èrè yẹn ó mú idà lọ́wọ́ níbì kan ó sì mú chain lọ́wọ́ níbì kan léyìí tí ń túmọ̀ sí wípé òfin fọ́jú ẹjọ́ tẹ́ ẹ bá rò níwájú adájọ́ ni yóò dá adájọ́ kì í ṣàtinúmọ̀ràn àfi káàrẹ Gani Adams àti àwọn ikọ̀ wọn àwọn agbẹjọ́rò wọn kan múra kan saragiri torí wípé kíni wọ́n bá barrister Pelumi Olajen wọ́n bá mú nǹkan lẹ̀ wọ́n bá wọn mú nǹkan lẹ̀ torí pé Pelumi Olajen ọ̀rọ̀rùn o nínú ká sọ Yorùbá láti fi gbé ẹjọ́ ọgbọ́ ọ̀dà lójú ni tó bá sì jẹ́ èbó àràmàǹdà àwọn èbó tó jinlẹ̀ tó máa wá dictionary láti tú ń bẹ o tó bá sì jẹ́ ti àwọn ikọ̀ tó dúró kakaraka tí ń ru gáàsì lérí tí barrister Pelumi Olajen ń lò ẹ̀ lè defeat wọn they are undefeatable. ààrẹ Gani Adams àti sọ fún yín tẹ́lẹ̀ wípé ẹ má jọ̀rọ̀ yí ọgbọ́n barrister Pelumi ò gbé kọ̀ bọ́yán bc ọ̀rọ̀ yìí ti padà gbọ́n lágbára lọ́wọ́ Ọlọ́run kẹ́lẹ́ mọ̀ pé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ wọ́n jẹ́ onínú mímọ́
tí ò ní òyìnbó sí Gani sí ààrẹ Gani Adams ń pe olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ sórí ètò lọ́la ẹ gbóhùn wọn ìní kan ṣàlàyé kan sọ ráńpẹ́ sánbà ààrẹ Gani Adams jà ni wọn bá ààrẹ Gani Adams jà náà ààrẹ Gani Adams fúnra wọn ló ń bára wọn jà à ń jù wọn ò ṣeé wí lẹ́jọ́ ìjà lára ò tán bọ̀rọ̀ ilé mi rí gbogbo ọ̀rọ̀ yìí sí kò sí ṣíṣe kò sáì ṣe áfíríkà ààrẹ Gani ò délé ẹjọ́ o ẹjọ́ ti wà níwájú adájọ́ ó ti wà nílé ẹjọ́ ó dá lójú pé wọ́n ti gbàwé ti Barrister Pelumi Olajen náà Barrister Pelumi Olajen akọni níwájú adájọ́ ẹni ó ṣe kéèsì against EFCC tó wí ní EFCC yẹn lónìí nìyẹn o ẹ wò ó alárè ọjà àgbà nǹkan ó gbé nǹkan hánu nígbà tí ìgbẹ́jọ́ bá bẹ̀rẹ̀ ní rabaji gan àti ní rẹ́gẹ́dẹ́ fín àwa ó sì máa mú tó yín létí bó bá ṣe ń lọ kódà tí ilé ẹjọ́ bá fààyè gbà wá a máa ṣe live proceeding léyìí tàǹtàǹjọ́ máa yé yín pé a máa mú wá sójú ìwòran yín live bó ṣe ń ṣẹlẹ̀ nílé ẹjọ́ ọ̀rọ̀ yìí ò lẹ́jà ń bá kàn nú ọ̀rọ̀ ti délé ẹjọ́ kò sí àní-àní ilé ẹjọ́ ti tẹ́wọ́ gbà á kò sí àní-àní ààrẹ Gani náà ti tẹ́wọ́ gba ìwé ẹjọ́ ibi tá a wà nù. ẹ̀bi ta wá ni ta ló jẹ̀bi ta ló jẹ ẹ̀bi mò ń béèrè ni o ta ló jẹ̀bi ẹni tó bá jẹ̀bi ẹ jẹ́ ká mọ̀ Olóyè Sunday Igboho ṣá ṣe ń lọ jẹ̀bi ni àbí ààrẹ Gani Adams ń lọ jẹ̀bi ni ẹ̀yin náà ẹ̀mẹ́ni tẹ́ ẹ lè dá lẹ́bi inú wọn o torí pé fúnra olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ fúnra wọn lọ́jọ́kòó káàrẹ Gani Adams kí wọ́n tó lọ rèé wú ọ̀rọ̀ sílẹ̀ ọ̀rọ̀ tó lè bí họ́wùhọ́wù kì í tiẹ̀ ṣe tó lè bí ọ̀rọ̀ tó bí họ́wùhọ́wù ni ọ̀rọ̀ tó lè bí distrust láàrin àwọn tí olóyè Sunday Igboho tí ẹ rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí aṣíwájú tó bá wá ṣe ẹ̀yìn ni ìlàrẹ Gani Adams sọrú ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn lórí ẹ̀ èmi wá ń bi yín léèrè kí lẹ ṣe tó bá ṣe pé ẹ̀yin ni ìní Gani Adams sọ gbogbo àwọn ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí wọ́n mú irọ́ tán pọ́n níjàbẹ̀tẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ní kàṣàgbọ́à tó bá ṣe pé ẹ̀yin ìní ààrẹ Gani Adams ni wọ́n pa irú irọ́ bẹ́ẹ̀ mọ́ kí lẹ ṣe ẹ múra o láti kojú Barrister Pelumi Olajen nílùú Abuja akọni níwájú adájọ́ ẹni tó sọ àwa dẹni tó lómìnira nígbà tí àwọn ìjọba Nàìjíríà tàná tí wọ́n gbé wa látàrí wípé à ń jà wípé kí ìran wa bọ́ lóko ẹrú à ń jà pé kí àwọn ajínigbé ó fi ilẹ̀ wálẹ̀ à ń jà wípé kí wọ́n yé ba oko àwọn bàbá àtìyá wa jẹ́ à ń gbà pé kí àwọn ọmọ Yorùbá kan bọ́ lóko ẹrú àmọ̀lá Àbújá àmọ̀wà l'underground Barrister Pelumi Olajen akọ níwájú adájọ́
ọmọ gbà wàhálẹ̀ ẹni tí ààrẹ Gani Adams àti àwọn agbẹjọ́rò rẹ̀ ọlọ́rẹ̀ fèsì ńlú Àbújá náà kéèsì di méjì kéèsì kan ní Federal High Court Abuja kéèsì kan ní State High Court Ọ̀yọ́ State ó di méjì Barrister Pelumi Olajen àwọn lọ́dúró kakaka tí ẹrù gáàsì lérí láti máa gba ẹjọ́ rò fólóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ nílùú Àbújá nígbà tí Barrister Sanusi Junaidi tí wọ́n dúró kakaka pẹ̀lú súùtù wọn tó dúró dáadáa lọ́rùn wọ́n dúró láti máa gba ẹjọ́ rò fólóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ìyẹn ní Ọ̀yọ́ State High Court bẹ́ẹ̀ bá wín nìkan ẹ̀ lè wín nìkan Barrister Pelumi Olajen àṣeyè báyìí lálákan ṣepo ó ṣàṣeyè gbogbo ọ̀nà la fi pàrọwà sí yín pé ẹ polóyè Sunday Igboho ṣà lórí aago má bínú àbúrò mi ṣé ìrántí bí àwọn bá a ṣe máa ń kọ lẹ́tà sí àwọn bàbá wa láyé ìgbà yẹn ni bàbá mi ọ̀wọ́n ṣé dáadáa lẹ ṣe wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ó ti tó bí ijọ́ bíi mélòó kan tí mo ti gbóhùn yín mò ń sọ̀fẹ́ rí yín àmọ́ kò sí bí mo ṣe fẹ́ ṣe ọ̀nà àtijẹ àtimú náà ni lágbára lọ́wọ́ Ọlọ́run ọdún ìtúnú àwẹ̀ tí ń bọ̀ yìí màá yọjú sílé láti wá kí yín o bá a ṣe kọ lẹ́tà láyé ìgbà ònu nígbà tí ò sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí ló dé tẹ́yin náà ò lè mú gègé tẹ́ mú tákàdá o ìwé kẹ́ ẹ kọ́ báyìí pé májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ àbúrò mi ọ̀wọ́n tìdùnnú ni mo fi ń kọ ìwé yìí sí ọ láti ọ̀dọ̀ èmi ààrẹ Gani Adams má bínú lórí àwọn ọ̀rọ̀ tí mo sọ léyìí tí èmi gangan mọ̀ wípé ọ̀rọ̀ ìbànilórúkọ jẹ́ ni mo wá bí ọ mo fi alálẹ̀ Odùduwà mo fi bì ọ́ èmi gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá mo bì ọ́ má bínú ṣàforíjì fún mi léyìí tí mo sì ṣàdéhùn pé irú rẹ̀ ò ní wáyé mọ́ rí mi gẹ́gẹ́ bí aṣíwájú rẹ kémi náà rí ọ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn mi tòótọ́ kólóyè Sunday Igboho ṣáwá fi ayọ̀ àti ìdùnnú kí wọ́n fi gba ìwé náà. kólóyè Sunday Igboho mo ń tà láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bá a ṣe máa ń kọ́ ńgbà náà ni o kólóyè Sunday Igboho ṣáná wá dá lẹ́tà náà padà pé sí ẹ̀gbọ́n mi tòótọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ààrẹ Ganiyu Abiodun Ige Adams tìdùnnú ni mo fi kọ ìwé yìí ránṣẹ́ sí yín mo gba ìwé ẹ̀bẹ̀ yín inú mi sì dùn láti gba ìwé náà bó o ní gbogbo ilé àwọn ọmọ mi ń kọ́ aya mi ń kọ́ arẹ́mọ́jà kan ò sí mo dáríjì yín láyé àti lọ́run ẹ jẹ́ á máa lo ìfẹ́ gẹ́gẹ́ bí a ṣe ti ń ṣe láti iwájú gẹ́gẹ́ bí a ṣe ti ń ṣe látẹ̀yìnwá lọ èmi ni tiyín ní tòótọ́ olóyè Sunday Adéyẹmọ Àdìsá aka Igboho ṣà kí gbogbo ọmọ Yorùbá ó sì rí kínú wa sì dùn àwa pariwo títí pé ààrẹ Gani Adams tí ó bá sí nǹkan mí inú ọ̀rọ̀ yìí ẹjọ́ ọ̀rọ̀ yìí ọ̀tàn ẹ ti fọ́ ọ̀sọ́wọ́ ẹni yìí ẹ bẹ̀ pé kó má bínú ẹ̀yìn ìgbà náà lágbẹjọ́rò yín wá jáde ní ń fẹ́ tá ní ń fẹ́ tu nígbà yín kàn dákẹ́ ni o ẹ mọ nǹkan tẹ́ ẹ lè sọ o nígbà ọ̀yá lẹ ní pé your voice record was doctored tí wọ́n bá fẹ́ ní voice record èèyàn wà doctor ẹ wò ó èèyàn ò ní dárúkọ ara rẹ̀ ńbẹ̀ èèyàn ò ní sọ pé èmi lágbájá tí mo jẹ́ lágbájá authoritatively lẹ fi sọ̀rọ̀
nínú ẹ̀ authoritatively náà ló yẹ kẹ́ ẹ fi bẹ̀bẹ̀ náà wẹ́ aṣọ ọmọ yẹn mọ́ gẹ́gẹ́ bí mo sọ síwájú ọmọ yẹn ti rin ìhòòhò wọjà èmi wá gbàládùá pé ilé ẹjọ́ á ṣe yín jẹ́jẹ́ bẹ́ẹ̀ bá gbàgbé owó òtanràn owó ìbanilórúkọ jẹ́ tí barrister Pelumi Olajen gbèsè ń béèrè ó jẹ́ 10 billion naira barrister Sanusi Junaid àwọn ń béèrè 500 million naira. àìná ìlà ọ̀dà pé àwọn ń béèrè bíi 5 billion naira bàbá wa ka owó yìí pọ̀ bílíọ̀nù mọ̀ gbé bílíọ̀nù kan ààrẹ Gani Adams fún kíkíni má bàa ṣe gan ni ló ṣe téèkì yín lọ́ǹgì lákàn ti ṣe àmùsọ̀rì fún ìran Yorùbá olóyè Sunday Igboho ṣàlẹ́rò wípé bóyá ẹ kọlù ní gbogbo ọmọ Yorùbá lẹ kọlù torí àtọmọdé àtàgbà àtoyún inú àtàsẹ́ ẹ̀bí nílẹ̀ Yorùbá ní fẹ́ tolóyè Sunday Igboho ẹni Ọlọ́run bá sì ń fẹ́ kì í lárùn láà ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣàlójoojúmọ́ ń dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àṣẹ̀ṣẹ̀fẹ́ ìyàwó ṣé ẹ mọ̀ pé àṣẹ̀ṣẹ̀fẹ́ ìyàwó yóò máa jọkọ lójú ni ojoojúmọ́ wá lolóyè Sunday Igboho ṣá ń jẹ́ àṣẹ̀ṣẹ̀fẹ́ ìyàwó lójú ọmọ Yorùbá torí ibà méjì kọ́ torí wípé kíni ìgbà tí ojú ń pọ́n igun ìran Yorùbá àwòdì olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ọba ìran Yorùbá rà oore yẹn lásán ìran Yorùbá ò gbàgbé ẹ̀ wọ́n ní Yorùbá máa ń fi bí san oore ni ó ti dópin Yorùbá ti ń foré san oore oore nìran Yorùbá fi ń san oore ẹ̀yin náà wò ń gbà tí olóyè Sunday Igboho ṣàǹṣòkú ìyá ẹ wèrò kó jẹ́ ààrẹ gan ní ṣerú ìnáwó yẹn ó lè má rérò tó bẹ́ẹ̀ ẹ wòye ọba aládé tán gbádé wá láti wá bá ṣòkú ìyá ẹ̀ léyìí tó túmọ̀ sí wípé ẹni Ọlọ́run ń fẹ́ ni. ààrẹ Gani Adams kò sọ̀rọ̀ wà tá a fẹ́ ṣe fẹ́ ni ọkọ rẹ̀ kú o sáàlà fẹ́ kí làálàá fẹ́ ṣe ọkọ èèyàn kú àwa ń pàrọwà fún un àbí àrọwà kí la fẹ́ ṣe fẹ́ ni mọ́tò payà ẹ̀ àrọwà wo la fẹ́ ṣe kò sọ̀rọ̀ kankan o ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe tí ó ṣe ìbànilórúkọ jẹ́ ti bolóyè Sunday Igboho ṣà lórúkọ jẹ́ ọ̀rọ̀ dẹ̀ ti dọ̀rọ̀ ilé ẹjọ́ torí náà nǹkan ẹ pàdé barrister Pelumi Olajen ní Federal High Court Abuja kẹ́ ẹ sì pàdé barrister Sanusi Junaid ní Ọ̀yọ́ State High Court ní Ring Road Ìbàdàn kí ẹjọ́ máa lọ ní sẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ wẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì wípé ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di àpò ìdùnnú yín ò ní dàpò ìbànújẹ́ gbogbo èso tó tara ẹ̀yin ọmọ Yorùbá jáde kò ní jésù ìbànújẹ́ ẹ̀yin ìyá mi bàbá mi tẹ́ wà ní diaspora wọn àní ìrùkú yín wá bá wa nílé àlùbáríkà àwọn tọ́lọ́run Olódùmarè tó kólé ayé lọ́wọ́. Àdìsá ọba Adéyẹmọ àkókò gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté a ti bì ọ́ síwájú pé kò jèbùrẹ́ ó jèbùrẹ́ àwọn tó yẹ ká débùrẹ́ padà lọ́níwọ̀n yìí ta ìbùrẹ́ ní Shoprite ìgbà náà dẹ̀ ti gba ìtàn ti rébùrẹ́ rà ní Shoprite àjẹ́ wípé wọ́n gba ìbùrẹ́ ní High Court wọ́n gba ìbùrẹ́ ní Federal High Court olóyè Sunday Igboho ṣá gbogbo èso tó tara yín jáde èso dùnnú lájẹ́ èèyàn kankan ò ní bà yín lórúkọ jẹ́ orúkọ yín tó ti ń dùn tó ti ń dán kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ó ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni àní símọ́ ya ẹ̀ ó ṣèwọ̀
àwọn tó ń bú wa Àdìsá kan sì máa bú ẹ. àwọn tó sún mọ́ wọn tán wá láti ìdílé ẹbí wọn ní ká máa wò wọ́n níran. wọn láyé ẹni táyé ẹ̀ bá sì bàjẹ́ a sì mọ̀ wẹ́ni ìkúnra ni. Ìgbòho ìwọ ò lè mọ bọ́bọ̀ jáwùrà o. ìwọ ò lè bọ́bọ̀ jáwùrà àgbò kì í ṣe ẹgbẹ́ ọ̀dọ́ o. Ìgbòho ti kọjá yín ẹ̀yin Gani mọ́mọ́ ní arójú yín. àìtètè jí inú ọ̀tá ń dàn ajísáyé inú ń bì wọn. ojú Gani mọ́mọ́ ni ó. Ìgbòho sìnkú ìyá ẹ̀ òun gbogbo ńlọ ọba ti fẹ́. àwọn tó ń bú ẹ Àdìsá kan sì máa bú ẹ. àwọn tó ń kọ́ wọn o ẹ̀yin tẹ́ ń kọ́ Gani Adams ẹ máa kọ́ ẹ kò bá délẹ̀délẹ̀ ẹ kò bá. ìwọ tó reply mi lórí chat mi tí mo ṣe lánàá ẹsẹ tẹ̀mí bá rí Gani Adams ṣé mo lọ ìbáṣepọ̀ yẹni àgọ̀ ẹni tí ọ̀lọ́pọlọ ẹsẹ̀ máa sọrú ẹ̀ fún mi. ọyẹ àrí Gani ká dọ̀bálẹ̀ ni àmọ́ wọ́n ní àgbàlagbà tó bá ti so yẹgẹmọ́dì ní daláwàdà adìẹ. àgbàlagbà tó bá fẹ́ kọ́ ọmọjọ ò ní máa bínú. àgbàlagbà tó bá fẹ́ lọ́mọ ẹ̀yìn tó pọ̀ kò ní máa sàsọ́tàn. ni mo fi gbé fọlọ́yè Sunday Àdìsá ọmọ adé yẹn mọ́nu. a máa ṣe fọlọ́yè Sunday Ìgbòho náà ò ní àwọn tí wọ́n máa tí ń tùtùkùtù sí létí ni. bàmí ó ti ṣe kíní kan wọ́n ní àmọ́ bàbá yìí ń ṣe kíni ìrìn àjò ẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ṣe kọ. olóyè Sunday Ìgbòho ẹ̀ ní ṣubú láíláí. mo kíyà mi Adérọ́pò mo kíyà mi Tóyọ̀sí mo kí gbogbo ọmọ mo kí Ronaldo mo káṣàbí lágbára lọ́wọ́ Ọlọ́run. ìdààmú ó kéré ó tóbi kò ní bẹ nìkọ̀ọ̀kan o. àrínilóde àbèrè àrínilóde àbèrè àrínilóde àbèrè pé ta ní tiẹ̀ ń wí kẹtẹkẹtẹ látàárọ̀. Adémọ́lá ọmọ omíyalé mọ̀ ń jẹ́. èmi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ́sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà. èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyàmọ́yà. ẹ ṣe o mo ṣe bẹ̀yìn ìyá mi àdó mẹ́ta làdó ẹ̀yìn ìyá mi ẹlẹ́yẹ ọ̀kan fọ ọ̀kanù ẹ̀ ń fi kan ṣoré kiri. ẹ ṣe mí lórí owó ẹ ṣe mí lórí ọlá ẹ ṣe mí lórí àìkú tí ṣe baálé ọ̀rọ̀ tó dẹ́yìn làgbà gbanigbani. nǹkan àwẹ̀ ti tán o nǹkan àtúnú ẹjẹ́ á máa rí o ẹ ṣe o. ẹ lè pè mí 09036371643. ẹ lè mẹ́sẹ̀jì mi lórí WhatsApp. bẹ́bẹ́ ṣe ń lọ bẹ́bẹ́ ò dúró láàrin àwa àtàwọn ọ̀tá olóyè Sunday Ìgbòho. ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ ṣe ó dàbọ̀.